Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ni Tóyìn Abraham, ẹni tó pé èèyàn mọ̀ sí Tóyìn Àìmàkù tàbí Màmá Rẹ̀, ó mà ti jẹ́ kó di mímọ̀ ó ti jẹ́ kó di mímọ̀ pé pẹ̀lú bóun ṣe nífẹ̀ẹ́ ọkọ òun tó èèyàn Kọ́lájí Wọlé tí àwọn jọ jẹ́ lọ́kọláya táwọn sì bímọ fún ara wọn, àwọn kò lè jọ dá okòwò tàbí owó pọ̀ tó sì ní ọ̀rọ̀ ìfẹ́ àti ọ̀rọ̀ ìgbéyàwó ó yàtọ̀ gedegbe sí ọ̀rọ̀ owó àti ọ̀rọ̀ okòwò. Níbo ni Tóyìn Abraham tó pé èèyàn mọ̀ sí Tóyìn Àìmàkù tẹ́lẹ̀ bolo ti sọ̀rọ̀ yìí lásìkò tí ọkùnrin kan tó ń jẹ́ Ebuka Uchendu tó ń ṣèfọ̀rọ̀wérọ̀ fún un lórí ètò ẹ̀ tó ń pè ní Robin Mind Show tí wọ́n ṣàfihàn lórí tẹlifíṣàn Channels. Ìní ọkùnrin náà mà ti béèrè lọ́wọ́ Tóyìn Abraham pé báwo lòun àti ọkọ ẹ̀ bá ṣe jọ ń ṣe okòwò wọn ìhun iṣẹ́ tíátà tó dà wọ́n pọ̀, àti pé bí Kọ́lájí Wọlé ṣe jẹ́ gbajúmọ̀ òṣèré tí Tóyìn Àìmàkù náà ìhun Tóyìn Abraham náà tóun náà jẹ́ gbajúmọ̀ òṣèré, báwo ni wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ owó wọn, ṣé wọ́n jọ ń dowó pọ̀ ní àìbáwo ni. Níṣẹ́ ni Tóyìn Àìmàkù Tóyìn Abraham ọmọ bíbí ìpínlẹ̀ Ẹdó ó fèsì ó lọ́rọ̀ ọ̀tọ̀ ó ní ọ̀rọ̀ ìfẹ́ àti ọ̀rọ̀ ìgbéyàwó ó lọ́tọ̀, ọ̀rọ̀ okòwò àti ọ̀rọ̀ owó ọ̀tọ̀ ni. Ó ní bí ọkùnrin bá ń ṣe fíìmù tó jẹ́ pé òun ló fẹ́ gbé fíìmù náà jáde, ìyẹn tó lóyìnbó ń pè ní pòdúsà, ó lóun ò lè bá a ṣe láíláí, yóò dá tiẹ̀ ṣe ni òun náà yóò dá tóun ṣe ni. Ó ní tọ́rọ̀ bá sì tó wá di ọ̀rọ̀ olówó dé, ó ní òun pa owó tóun sápò lọ́tọ̀, Kọ́lájí Wọlé náà ń pa tiẹ̀ sápò lọ́tọ̀ ni. Ó láwọn ò jọ da owó kankan pọ̀, kódà ó lóun ní rí ẹ̀rọ ayélujára YouTube tóun ti ń gbé àwọn nǹkan sí tóun pawó, bẹ́ẹ̀ lọkùnrin náà ní tiẹ̀ tó sì láwọn ò jọ ṣe àṣepọ̀ tàbí dàápọ̀ rárá. Oníkálukú pẹ̀lú okòwò àtowó tiẹ̀, oníkálukú pẹ̀lú iṣẹ́, ṣùgbọ́n ọ̀rọ̀ ìgbéyàwó nìkan ni àwọn jọ dàpọ̀ tó pa àwọn pọ̀.